kú dédé àsìkò yìí o. Ìròyìn àjẹyàjò ni mo mú wá sétí ìgbọ̀yín láti lè ṣe Jígí Alára ìkànnì 24. Abdulazeez darapọ̀ mọ́ àwọn òṣìṣẹ́ ìlera ní ìlú Gaza láti lè máa ran àwọn èèyàn lọ́wọ́ lásìkò ogun tó ń wáyé láàrin Gaza àti Israel. Lásìkò tó ń ṣiṣẹ́ náà ni wọ́n pè é láti lọ mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kan níbi tí àdó olóró tí Israel jù lu Gaza. Nígbà tó ń gbìyànjú láti ran àwọn èèyàn náà lọ́wọ́ ni ó rí ìyá rẹ̀ tó ti pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìkọlù ọ̀hún. Abdulazeez ní òun kò tiẹ̀ tètè mọ ìyá òun mọ́ nítorí òun ò tiẹ̀ nírò pé ìṣẹ̀lẹ̀ náà lè kàn òun rárá. Ó ní kàyéfì ńlá ló jẹ́ fún òun nígbà tí òun rí òkú ìyá òun lára àwọn èèyàn tí àdó olóró pa lásìkò náà nínú ọkọ̀ kan láàárín àgbègbè Gaza. Ó ṣàlàyé pé òun gbé òkú èèyàn náà lọ sí ilé ìgbókùúsí tí òun sì ń dúró kí àwọn dókítà fìdí rẹ̀ múlẹ̀ pé ẹni náà ti kú ní tòótọ́ tí òun kò mọ̀ pé ìyá òun ni. Ó ní lẹ́yìn tí mo gbé òkú náà sórí àga gbọ̀rọ̀ mo ṣí ojú rẹ̀ àmọ́ mi ò tètè dámọ̀ pé ìyá mi ni. Bóyá nítorí pé ó bá mi lójijì ni mi ò ṣe dámọ̀, kò yé mi rárá. Nígbà tí ó fẹ́ lọ fi orúkọ òkú náà sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọn kò dámọ̀ ní ìyá rẹ̀, òun ló sọ wípé ìyá òun ni tí ọkàn rẹ̀ sì gbọgbẹ́. Bí Abdulazeez ṣe pàdánù ìyá rẹ̀ nìyí tó sì di ọmọ òrukàn nítorí pé bàbá rẹ̀ ti ṣáájú jáde láyé. Àníri jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó. Orúkọ tèmi ni Ọlárẹ̀wájú Kẹ́misọ́lá láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24. Ẹ máa bá wa subscribe sórí ìkànnì Jígí Alára. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.